Aláròyé máa wí o. Alaṣẹwo yìí wọ gàù oníbàárà rẹ̀ ló gún pa mọ́nú ilé lẹ́kọ̀ọ́. Ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tẹ̀sán Ìlasàn lágbègbè Jákàndé Estate nílùú Lẹ́kí nípínlẹ̀ Èkó ní afurasí ọ̀daràn kan Omidan Joy wà. Ẹ̀sùn tó fi kàn ní pé ó fọ̀bẹ gún olóògbé Ọ̀kàfọ̀ ẹni ọdún méjìdínlógójì pa mọ́nú ilé. Aláròyé gbọ́ pé olólùfẹ́ ni olóògbé àti afurasí ọ̀daràn yìí. Iṣẹ́ aṣẹ́wó ni Joy ń ṣe. Ọjọ́ Àìkú Sunday ọ̀sẹ̀ yìí ni olóògbé gbé Joy lọ sílé rẹ̀ ní Ìlasàn lágbègbè Jákàndé Estate nílùú Lẹ́kí ní ìpínlẹ̀ Èkó láti bára wọn lájọṣepọ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn nígbà gbogbo. Ṣùgbọ́n ọ̀rọ̀ kékeré kan ló díjà sílẹ̀ láàrin àwọn méjèèjì lọ́jọ́ kejì. Káwọn aráalé tó mọ ohun tó ń ṣẹlẹ̀, afurasí ọ̀daràn yìí ti fọ̀bẹ gún olóògbé náà yánnayànna títí tó fi kú pátápátá sínú ilé rẹ̀. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ajé Monday ọjọ́ keje oṣù kẹwàá ọdún yìí sọ pé ọ̀rẹ́ olóògbé kan ló lọ́ọ́ fìṣẹ̀lẹ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí táwọn ọlọ́pàá sì lọ síbẹ̀ láti lọ́ọ́ fojú sùnùkùn wo ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Àtẹ̀jáde kan tí wọ́n fi síta nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló sọ pé ọjọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí ni ọ̀rẹ́ olóògbé náà lọ́ọ́ fìṣẹ̀lẹ̀ ọ̀hún táwọn ọlọ́pàá létí. Olóògbé ló gbẹ́jọ́ ẹ̀ tó ń ṣiṣẹ́ aṣẹ́wó wá sílé rẹ̀ lágbègbè Ìlasàn lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ keje oṣù yìí. Nígbà tó máa fi di ọjọ́ Ajé Monday tí Joy fẹ́ máa padà lọ sílé rẹ̀ níjà ńlá kan bá bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì níbi tí afurasí ọ̀daràn náà ti fọ̀bẹ gún olóògbé náà pa mọ́nú ilé. Àwọn aráalé ló sáré gbé dìgbàdìgbà lọ sílé ìwòsàn ìjọba Marina. Àwọn dókítà tí wọ́n bá lẹ́nu iṣẹ́ lọ́jọ́ náà sọ pé òkú olóògbé náà ni wọ́n gbé wá sọ́dọ̀ àwọn. Wọ́n sì ti gbé òkú olóògbé náà lọ sí mọ́ṣúárì láti ṣe àyẹ̀wò sí i kí wọ́n tó lè mọ irú ikú tó pa á. Lásìkò táwọn ọlọ́pàá tẹ̀sán Ìlasàn lọ síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti bẹ̀rẹ̀ ìwádìí wọn, wọ́n rí ọ̀bẹ aṣọ́rọ́ tí afurasí ọ̀daràn náà lò láti fi pa olóògbé náà sínú ilé ọ̀hún. Wọ́n ti fọwọ́ òfin mú afurasí ọ̀daràn náà lọ sọ́dọ̀ wọn fún ìwádìí lórí ẹ̀sùn tó fi kàn án. Alukoro ní àwọn máa tó fojú afurasí ọ̀daràn náà balẹ̀-ẹjọ́ láìpẹ́ yìí kó lè fi mú kátà òfin fohun tó ṣe. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ̀nyìn.